ẹ̀yin tèmi aláyọ̀, welcome back. Ṣé ti wo last video mi, same outfit, yes. Okay, I was about saying something. Mo wá ní pé video yẹn ti pọ̀, mo ní okay, join me in the next video. Ẹ̀yin náà rí title. Ó ní òun lo ewé yìí. Ó ní òun wá able láti tàtẹ̀ kanlẹ̀. Òun able láti tàtàn kanlẹ̀. Ó ní ìyàwó òun wá ń bẹ òun. Ó ní ìyàwó òun bẹ òun. Ó ní òun náà òun rí níbì kan ni. So yé yín, òun rí níbì kan. Lòun wá ní kó òun wádà rẹ̀. Tẹ́ ẹ̀ bá listen sí fídíò ẹ̀ lè tẹ́ ẹ̀ bá ẹ̀ ní à ń rojọ́, ṣé ní rojọ́, kí ni ìdí tí mo fi wà ń bí ẹgbẹ́jọ́ náà là ń rò? Ẹ gbọ́ tán ni. Ó ní òun kì í tàtẹ̀ kanlẹ̀ tẹ́lẹ̀. Òun wá bẹ̀rẹ̀ sí ní tàtẹ̀ kanlẹ̀ nígbà tó ń lo ewé yìí. Àní ẹ bẹ̀ mí kí n sorúkọ ewé náà. Ẹ bẹ̀ mí. Ó ní ìyàwó wa ń kígbe yá olólùfẹ́ mi mọ́ pa mí, olólùfẹ́ mi mọ́ pa mí, ọkọ mi ó ti tó yé ó ń ta mí. Ó ní bí ìyàwó ṣe ń ṣe ó ń ta mí. Ó ní bẹ́ẹ̀ náà ni ara wa ń ṣe gàn. Inú wa ń dùn, wọ́n á ṣe gàn. Ó ní òun àdìsá, òun àdìsẹ́ẹ̀sì, àdìsá àgó, àdìsá ọmọ bàbá eléwù, àdìsá. Pé ìjọ wo ló ti tàtàn kanlẹ̀? Ẹ wo exaggeration pọ̀. Èmi gan fẹ́ ni mẹ́yìn kan sọ pé ó ti tó. Èmi náà sọ pé ó ti tó. Kí ló wá ṣẹlẹ̀? Ó ní inú wa ń dùn. Ó ní bí ìyàwó ṣe ó ń ta because seriously àwọn ọkùnrin kan wà lóòótọ́ bẹ́ẹ̀. Tóbìnrin bá sọ pé ó ń dùn wọ́n, ìgbà yẹn ni wọ́n máa ń ní egungun. Ṣé lóòótọ́ ni àbí irọ́? Ẹ bá mi tẹ yes or share me your experience. Tó bá jẹ́ pé lóòótọ́ ni pé tí obìnrin bá ti sọ pé ó ń ta mí, ó ń ro mí, ó ti tó. Pé ìgbà yẹn náà agbára àwọn ọkùnrin kan máa ń dìde sí. Share me your experience, ẹ jọ̀ọ́. Experience tá máa lè share ni o. Tó clear, ẹ jọ̀ọ́. Torí platform yìí ti fẹ́ bẹ̀rẹ̀ ní another level báyìí. Yes, mo ready fún yín, agbe wá tán ni. Ṣó yé yín? Ó ní ló wá ń ṣe yé tó mọ́ náà ó ti tó. Ó ní tí òun bá explain dáadáa. Ó ní mi ní understand. Ó ní òun ò tún dà, òun tún yọ, òun tún relax. Òun tún mọ̀ sí báyìí. Lóun náà mo ní ṣé ẹ ti yọ kò sì kú torí nígbà tẹ́ yọ tẹ́lẹ̀ ẹ tún relax kò sì kú. Ó ní níbo? Ó ní kò lọlẹ̀ o. Mo ní kí wa ewé wo wa ní táàmù ń lọ àsìkò ń lọ àwọn èèyàn on point fẹ́ mọ what is going on. Ewé wo ni? Ó bá ní àmájíà. Èèyàn tó sọ fún mi ó ní kí n rẹ́ pẹ̀lú ọtí. Kí ni ọtí? Pẹ̀lú kí ni? Ewé kí ni ẹ dákun ẹ ń waste time mi? Ó ní àmọ́ òun rẹ́ pẹ̀lú ọtí o. Òun rẹ́ pẹ̀lú omi ni because òun kì í mutí. Mo ní ìyẹn náà dà bẹ́ẹ̀ ṣe rẹ́ pẹ̀lú ọtí yẹn is good because tẹ bá rẹ́ pẹ̀lú ọtí kì í ṣe ewé yẹn gangan ló ń ṣiṣẹ́. Ọtí ni at the end of the day ọtí yẹn máa já yín kalẹ̀ sí zero. Yes, gbogbo ẹni tó bá ń fi ọtí rẹ̀ nǹkan ẹ gbọ́ ládàá lẹ́nu mi. Gbogbo ẹni tó bá ń fi ọtí rẹ̀ nǹkan tó bá fi kó ṣiṣẹ́ fún ẹ it is because you are still young. Tó bá wà elderly kò ní ṣiṣẹ́ fún ẹ mọ́. Wàá wá gbọ́ the last result ọtí yẹn. Ọtí lára ó máa ń sọ testosterone yín, ó máa ń sọ di estrogen. Estrogen òun ni hormone obìnrin tó bá pọ̀ lára ọkùnrin ọkùnrin yẹn gẹ́gẹ́ mọ́ develop kan tó ń jẹ́ ọyàn. So kò yẹ kí estrogen ọkùnrin kó ju 1% lọ. So in a way tó jẹ́ pé estrogen yẹn ó ti ń tóbi ju ó ti ń pọ̀ ju testosterone yín lọ. Definitely ó máa sọ ẹ́ di lẹ̀bẹ̀lẹ̀bẹ̀, ó máa sọ ẹ́ di obìnrin. Wàá kàn rí pé bẹ̀rẹ̀ sí ní gúnyàn. So yé yín ẹ má fọtí rẹ anything. Ẹ má fọtí rẹ. Omi náà ni the best. Ọ̀kẹ́ boil ẹ̀kẹ́ sí. Yes. Okay, ewé wo wà ni? Because you are getting me worried. Àwọn tèmi náà wò mí wọ́n ní ewé wo ni? Especially àwọn tèmi TikTok wọ́n fẹ́ wo fídíò. So lórí fídíò yìí ìwọ tó bá fẹ́ wò tán lọ wò lórí YouTube. Tó bá fẹ́ wò tán lọ wò lórí YouTube pé ewé wo náà ni wọ́n sọ. Wọ́n tó bá ti lè wò débi bí ewé wo ni wọ́n sọ tó ń jẹ́ kí ìyàwó arákùnrin yìí kó máa ṣe yá you. Ṣé ìwọ náà fẹ́ kí ìyàwó tẹ̀ ṣe yá you ni? Lọ wò tán lórí YouTube. Thank you. Okay, ẹ̀yin ti tèmi. Ewé wo ló wá ń sọ? Ó wá ní ewé ẹ̀yìn olóbe. Mo ní ewé ẹ̀yìn olóbe ló wá pọ́n tó yìí. Ewé ẹ̀yìn olóbe ló wá pọ́n tó yìí. Gẹ́gẹ́ èmi mọ̀ pé àǹfààní tó wà ní ara ewé ẹ̀yìn olóbe ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ ló kọjá bẹ́ẹ̀.
Ó tó bẹ́ẹ̀, ó jù bẹ́ẹ̀ ló kọjá bẹ́ẹ̀ nílẹ̀ẹ́lẹ̀ bíbà yìí. Mo ti rí ẹ̀yan tó sọ pé ó ṣògùn jẹ̀dí. Mo rí ẹ̀yan tó sọ pé ó ṣògùn gonorrhea. Mo rí ẹ̀yan tó sọ pé ó ṣògùn anemia. Mo rí ẹ̀yan tó sọ pé ó ṣògùn kidney stone, yes. A rí ẹ̀yan tó sọ pé ó ṣògùn arthritis joint pains. A rí ẹ̀yan tó sọ pé ó ṣògùn diabetes. Mo rí ẹ̀yan tó sọ pé ó ṣògùn high blood pressure. Gbogbo nǹkan tí mo kà fún yín ẹ̀yin tèmi lóòótọ́ ni. Ó ń boost hormones, ó dẹ̀ ń take care liver bó ṣe ń take care kidney stones. Yes, it's true. It's true. So mo wá advice everybody pé ẹ test ẹ lò ó, kò le, o ò need láti fi kankan sí i. Tó bá desire, o ní láti fi kankan sí i. Ṣáà boil ẹ̀ bẹ́ẹ̀, mú complete 9 to 14 days. Tí kò bá fún ẹ ní desired result, tún extend ẹ̀ sí 21 days, even a month. Yes, because bá a ṣe wà ń sìn, kò tíì sí nǹkan tó fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ pé amújú rẹ o, nǹkan tó máa cause lélẹ̀. Ṣé ẹ ń gbọ́ ẹ̀yin ti tèmi? Nísìnyìí, ó ní òun rẹ̀ ni, wọ́n ní kó òun rẹ̀ pẹ̀lú ọtí, òun wá rẹ̀ pẹ̀lú omi, ó dẹ̀ ṣiṣẹ́ fún un. That is wonderful. Èmi mọ̀ pé ó máa ṣiṣẹ́ directly. It is not connected sí alẹ́. Ìdí tó fi ṣiṣẹ́ alẹ́ fún lélẹ̀. It is not connected to iṣẹ́ alẹ́, but ìdí tó fi ṣiṣẹ́ alẹ́ nísìnyí ni pé bóyá nǹkan tó ń dààmú rẹ̀, bóyá high cholesterol ló ń dààmú rẹ̀. High cholesterol bá dẹ̀ ti, that is high cholesterol, that is the, tí ó bá jẹ́ pé LDL òun ló pọ̀ jù, that is low density lipoprotein, tó jẹ́ pé òun ló pọ̀ jù nínú cholesterol ẹ̀, àwọn bad one nìyẹn, ó máa ń jẹ́ kí ọkùnrin weak. Kódà ìwọ tó bá sọ wípé òun lo medications gan, ó lè má jẹ́ kó ṣiṣẹ́. Ìwọ tó bá ní hypertension gan, tó treat this bad cholesterol, kò ní jẹ́ kóògùn yẹn ṣiṣẹ́. Ẹ̀yin ẹ wá wo bó ṣe wá mu gbogbo, bó ṣe wá mu yẹn, ẹ̀yin ẹ wo gbogbo oore ọ̀fẹ́ tó ti máa ní. Gbogbo oore ọ̀fẹ́ tó ti máa rí lára ewé yìí, ẹ̀yin ẹ wo gbogbo oore ọ̀fẹ́ tó ti máa rí lára ewé yìí. Ẹ̀yin ẹ wò. Ṣé rí pé kì í ṣe nǹkan kékeré ni? Ó lè jẹ́ pé arthritis joint pains ló fà á tí ò fi lè ṣe dáadáa. Yes. Ẹ̀yin olóbe, ó ń ṣiṣẹ́ arthritis, ó ń ṣiṣẹ́ joint pains. Ìwọ ṣáà ti wá kó mix ẹ̀yin olóbe yẹn, ṣe papọ̀ mọ́ atalẹ̀ pupa. Ṣé ẹ mọ̀ pé àwọn gan atalẹ̀ pupa náà on its own, ó ń take care inflammations. Ṣé pẹ̀lú kànáfùrù, ṣé pẹ̀lú ginger. O lè ṣe with these 3 combinations on one of these combination. Ó máa fún ẹ níṣẹ́ tó ń wá. Ó dẹ̀ lè jẹ́ pé infections ló ń disturb ọkùnrin yìí. Infection àtọjọ́ láíláí tó jẹ́ pé infections yẹn kò jẹ́ kí kidney ẹ̀ gan lè ṣiṣẹ́, kí kidney àbí liver ẹ̀ ṣiṣẹ́ dáadáa. Kò jẹ́ kó lè extract àwọn toxics jáde kúrò nínú ara. Ó wá mu ẹ̀yin olóbe tó jẹ́ pé ó ń bẹ flush out gbogbo àwọn ìdọ̀tí yẹn. Báwo ni liver kò ti ní ṣiṣẹ́? Liver ó ṣiṣẹ́, ìwọ gan wà function well. Ó dẹ̀ lè jẹ́ diabetes torí ìwádìí tó yẹ yín àtàwọn tó ti lò ó. Kai alhamdulillah. Ó fi hàn wá pé ewé ẹ̀yin olóbe ó ń reduce blood sugar. Ó ń reduce blood sugar. Yes, even ó tún go on, ó ń take care BP. Ó ń take care BP. Kíní yìí ó mọ̀ dáa gan. Ó tún take care, ó tún prevent anemia. Ó tún prevent anemia ẹ̀yin tèmi. Like I can go on and go on and go on. So nítorí pé ó ń ṣiṣẹ́ arthritis, ó ń ṣiṣẹ́ joint pains, ó ń reduce swelling. Ó ń reduce swelling. Ó ń take care kidney stones. Ó ń improve immune system. You understand? Ó ń jẹ́ kí liver ṣiṣẹ́ dáadáa. Gbogbo èyí tí mo sọ yẹn ẹ̀yin tèmi 100% confirmed. 100% confirmed. Tó bá ṣe pé nǹkan tó dé tó ṣẹlẹ̀ bí ọkùnrin yẹn ti exaggerate. Irú ewé báyìí like secret ti wà ní àìfẹ́ sọ. So bonus ni ẹ appreciate ẹ. Mo ṣe mú jáde báyìí sìn. Bonus ni ẹ̀yin ti tèmi, ẹ appreciate ẹ. So nínú fídíò mi tó lọ yẹn, tó bá ti lò ó lọ wò ó, tí ọkọ complain pé, tí mo sọ wípé ọkọ complain pé abẹ́ ìyàwó ń gbóná. So many things may be wrong. Although abẹ́ obìnrin tẹ́ bá wọ̀, òun náà ó ń calculate ní bí weather. You understand? Bẹ́ẹ̀ tó bá rí pé weather yìí ó yẹ kí ara obìnrin yìí nínú, ó yẹ kó sì warm díẹ̀ ni, kò yẹ kó gbóná tó yìí. Ewé ẹ̀yin olóbe jẹ́ kó sè, jẹ́ kó sè, kó sè, kó sè, kó sè. Ó lè jẹ́ pé infections. Tó bá ṣe ewé ẹ̀yin olóbe yẹn, ẹ jẹ́ kó add garlic mọ́. Torí it may be infections, yes, and ó dẹ̀ da ewé ẹ̀yin olóbe garlic ó da fún lot of bacteria tẹ̀ lérò, gonorrhea, staphylococcus, vaginal discharge, yeast infections. Yes, oríṣiríṣi vaginitis àbí èyí tó máa ń disturb obìnrin yẹn, àwọn obìnrin.
Yes, and so on and so forth. This is on point by two, using my words for others. Bye for now. Bye for now. Lórí ewé ẹ̀yìn olóbe, màá tún wá máa fún yín ní lot of testimonies. Bye.